ìbẹ̀rù Ọlọ́run wà nínú tó ti ń tán lórí ilẹ̀, ìbẹ̀rù Ọlọ́run. Nítorí pé mo ṣàkíyèsí, mo lọ wá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo bá pàdé lórí TikTok lónìí. Kì í ṣe pé àwọn ayín káàkiri àbá àwọn tẹ́ sọ o, tẹ́ ẹ̀ bá sọ tẹ́yìn náà tan kámẹ́rà àgbékára yóò lè bá a gbọ́, ó ṣeé ṣe ká má rí. Tẹ́ bá ń sọ láàrin ara yín, tí èdè pé ń dá gbogbo àwọn ọ̀ràn tẹ́ ń dá síra yín lọ́rùn, ó ṣe káyé má rí. Àmọ́ tẹ́yìn bá ti pinnu pé ẹ̀yin fẹ́ máa kọ́ láti lè máa fi kọ ìbànújẹ́ àti òfò sínú ayé mùsùlùmí, láti lè máa kọ ìparí ẹtayé àti ìparí ẹtàlìkíyàmà sínú ayé mùsùlùmí tó nígbàgbọ́ sọ́lọ́run tó sì gbà pé ànábì Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni. Ìfẹ́ ànábì kò rújú o, dandan ni ká nífẹ̀ẹ́ rẹ̀ o, dandan ni o, kì í ṣe mustahabu o, kò dẹ̀ sínú súnà. Dandan wájibù ni ká nífẹ̀ẹ́ rẹ̀, tí Kùránì sì gbé wá bẹ́ẹ̀, tá ànábì náà gbé wá bẹ́ẹ̀. Àmọ́ nǹkan kan bẹ tẹ́ ẹ gbọ́ yé, ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ànábì inú hadithi Abdullahi ibn Amr ibn al-As, hadithi náà sì ó sì ṣe kí ni o, ó fẹsẹ̀ rinlẹ̀. Ànábì ní la yu'minu ahadukum, ẹ kọ́ lọ di eléyìn mú. Torí pé ìfẹ́ gba hadith ẹ sọ pé hadith wo lẹ́fẹ́ máa gbà, ó sì wá débi ọ̀rọ̀ pé ẹ kó rùjú sínú ayé nìsín, hadith lẹ́mọ̀ ń kà. Ànábì ní la yu'minu ahadukum, ẹnìkan ò létí dolùgbàgbọ́ òdodo, gbogbo yín àtàwọn náà tá ń sọ àti ilé dolùgbàgbọ́ òdodo, hatta yakuna hawa'u taba'an lima ji'tu bihi, tí tó fi jẹ́ pé ní ìfẹ́ inú rẹ̀, kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ inú, tí ó fi jẹ́ pé ìfẹ́ inú rẹ̀ gẹ́gẹ́ taba'an yóò máa fi ṣiṣẹ́ tẹ̀lé lima ji'tu bihi, ìtẹ́mi Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ fi rán mi wá sáyé. Ìfẹ́ inú yín ó yá, ìbẹ̀lẹ̀ gbéfẹ́ inú ti yín sí, àwa gbéfẹ́ inú ti wá síbi pé à ní ṣe nǹkankan àbí tọ́lọ̀ bá àlíkẹ́ ọlá bá pa ọ́ láṣẹ rẹ̀, àdẹ̀ ní ṣe nǹkankan àbí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá pa ọ́ láṣẹ rẹ̀, àdẹ̀ ní ṣe nǹkankan àbí táwọn sàhábà bá ṣe lójú ayé ànábì sallallahu alaihi wasallam tá ń pè ní taqrir, ìta máa ṣe lójú rẹ̀ tí ó wá sọ pé kílódé ẹ fi ṣe, torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam kì í dákẹ́ lórí ìbàjẹ́, tó bá ti wá rí kan ṣe lójú ẹ̀ yóò máa ṣì wọn, kò sí láì fi ń bẹ̀nu. Ẹ wá já padà síbi ọ̀rọ̀ tí mo á ní kọ́ídà kan bẹ tí gbogbo yín tẹnu mọ́ láti gbà tí ọ̀rọ̀ ìtìsájú àmọ́lùdì ti bẹ̀rẹ̀, ẹ̀ ń tẹnu mọ́ asaktu, bẹ́ẹ̀ nìkan ṣe gbé wá lórí TikTok inú, àwọn kan sì gbé wá ní atẹ́rùkù lórí mídíà. Atẹ́rùkù la yaqtadi tahrima, kò sẹ́ni tó bá ń jiyàn, kọ́ídà àwọn àfọ́ ní òṣùlù ni, àwọn àfọ́ fíkìú náà sì máa lò, bóò ní òṣùlù ṣe máa lo tiẹ̀, bóò ló ní fíkìú ṣe máa lo tiẹ̀, mọ́ ń bọ̀ wá bẹ̀. So láti sọ pé tẹ́ fi parí ọ̀rọ̀ ìgbésí ayé yín lórí ọ̀rọ̀ mọ́lùdì lálẹ́ ásámù, a máa wálé kọ̀ọ̀kan, a máa wá bá yín, a máa sọ fún mùsùlùmí pé tẹ́ bá dé orí mùsùlùmí mẹ́wàá, tẹ́ bá rí dèmágolo, a gbọ́dọ̀ tú mẹ́sàn-án bẹ̀. Nítorí pé tí ẹ bá ṣe ọ̀nà jẹ ẹmọ́ àtọ̀nà jẹ ìgbàlódé tọ̀rọ̀ tí yín kúrẹ́ ti fi ń ka yín la tó báyìí, ìtọ́lọ̀ ń gbé kalẹ̀ gangan ẹ̀rí yìí ò mójútó, ìta nábì pé wá sí di rẹ̀ ẹ̀rí yìí ò mójútó, àbí kẹ́ ẹ máa jó ijó òfò yìí náà ní lọ́dọọdún, ibi ijó yìí náà ní ibi táyì fáwọn èèyàn láwọ́ ọdún, ibi táyì ti wé láwà ní òsì, láwà ní náà lẹ́wé fáwọn alájà kan, láwà ní náà níbẹ̀ lórí wọn, àwọn náà ti ń tako Kùránì nísìn o, gbogbo tí wọ́n ń gbọ́ lẹ́nu yín, àwọn bẹ́ẹ̀ nǹkan ni mò ń lọ lónìí. Inna Allaha ta'ala inú hadithi Allahumma salli ala Muhammad wa sallim, bẹ́ẹ̀ ni inú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa, Abu Tha'labata al-Khushani ọlọ́gbà hadithi náà wá, Abu Tha'labata sẹ́yìn gbọ́mí ẹ̀yọ́má ìlọ́gbà hadithi lọ́gbà wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Hadithi ṣe kí ni ó sì fẹsẹ̀ rinlẹ̀ bí isnadin hasan, gẹ́gẹ́ máa fà sí ṣe khulasa hadithi náà. Wọ́n ní inna Allaha ta'ala, torí pé bìkan bẹ̀tẹ̀ máa lò ń bẹ̀, wa sakata an ashiya'a rahmatan lakum ghayra nisyan, ibẹ̀ nìkan lẹ máa dì mú ẹ̀ka ọ̀rọ̀ wá fún àwọn àlùmọ̀ Ànábì Muhammad láti bẹ̀rẹ̀. Ànábì ní inna Allaha, dájúdájú Ọlọ́run ọba tó láàrẹ́ ga, farada fara'ida, ó ti gbé àwọn tó ṣe lọ́ranyàn ó gbé kalẹ̀ báyìí. Fala tudayyi'uha, ẹ mọ́ra láre o, sẹ́yìn ọ̀rá àwọn ọ̀ranyàn láre. Kábẹ̀ láti bí ìrun àsùnbá salatu subhi tánàbí ìròyìn rẹ̀ pé ń bá yan rak'atayn al-fajri, rákà méjì tá a máa ń yàn kó tó di pé a lọ kírun àsùnbá, kódà ká yàn nílé lọ́dà, ká ti ọkọ̀ yàn nílé, tàbá yan méjì yẹn nílé, a wà jáde wáta. Alákọ̀ọ́kọ́ ládátà ọkọ̀ gbà ní pé a ti lálùwàlá, al-wudu ala al-wudu'i nurun ala nur, a ti sàwá láti ilé, gbogbo ẹsẹ̀ tá ń gbé bọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan fi kulli khutwa, tàbá ti ń gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan, iná la máa fi ní àgbéga lọ́dọ̀ Ọlọ́run, iná wọ́n sì fi máa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́. Àwa ní àgbéga ń dé mọ́sáàsì láàárọ̀ lásùnbà, èwo ní kírun àsùnbà ń jẹ́ máa ń nu yín, tẹ́ múra kẹ̀kẹ́ ti mọ́lúdì tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ Ànábì wa Muhammad, kí náà ń pè nífẹ̀ẹ́ gan sẹ́yìn mọ́ tí ń pè nífẹ̀ẹ́, ṣé ijó ni wọ́n ń pè nífẹ̀ẹ́ ni, sísíkìrí àti kọ̀sídà tẹ́ nǹkan ṣe náà ń pè nífẹ̀ẹ́, kẹ́ ha búrúdà sórí ṣe náà ń pè nífẹ̀ẹ́ ni, Kùránì nílẹ̀ tẹ́ rí ha sórí, ẹ máa ka Kùránì lójú agbo, inú ó sì máa ń rún mùsùlùmí tó bá mọ Kùránì ká, ẹ máa ka Kùránì bí ẹni táyé rẹ ti bàjẹ́, ẹ wà múra ti oníṣẹ́ Ibrahim, ẹ máa kọyún nígbà pé ẹni ládà kankan tẹ́ gbà ń bẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, hadithi rẹ̀ tí àwọn sàhábà ń gbà lẹ́nu rẹ̀, tó wá di pé ní ó di àsìkò kan táwọn tí ń tẹ̀lé wọn
tí wọ́n wò pé ẹja máa kó hadith ìjọ tó tásìkò tẹ̀dúwínù súnnà wá ṣẹlẹ̀ tèmi lẹ́nìkan jáde tó náà kéde pé kò sí ní tí ń jẹ́ hadith ọ̀nàlífà hadith ànábì wa Muhammad gbogbo yín mà dákẹ́ jẹ́ ẹ̀mọ̀ sọ̀n kankan tí fi ànábì bá ń bẹ lára yín ṣèbí ẹ̀kẹ́ para yín sí díẹ̀ ni pé Adégúnwà má sọ̀rọ̀ ẹ̀ mọ́ sẹ́ni kankan bẹ tó jáde nínú yín nígbà tó bá di bí ọ̀rọ̀ wàyín ará àfà kan tó jáde látẹ̀kọ̀ ní kó àwọn ọmọ tí ń ṣe wàyín ṣẹ̀bẹ́ yìí náà lẹ́dálẹ̀ ní kó àwọn ọmọ tí ń ṣe iná sọ̀lá ṣéèṣì ìgbà yìí láàárọ̀ yín àwọn kan ní bojú kí ó jẹ́ yìí àwọn kan ní sọ pé ànábì ní àwọn kankan tánàbí ọ̀gbọ́yé nínú Kùránì ẹ mọ̀ dákẹ́jẹ́ ẹ mọ̀ sọ kankan lórí eléyìn ṣèbí gbogbo ẹ̀yin lẹ́yẹ kẹ́ jáde tọmọtọmọ pé ànábì tiwa ta nífẹ̀ẹ́ ìní wọ́n fọ̀rọ̀ ogun báyìí kọ́ ò ní gbọ́ ọ̀gbádùn tẹ́ẹ̀kẹ́ dá lákẹ́kọ́ mọ̀ sàn kankan mọ́ ṣèbẹ́ iná tó lẹ́tún bá lọ́ọ̀fù lẹ́tún bá ṣíà prógrámù lórí odò ànábì wa nú dájú ọlọ́run farada fara'ida fala tudayyi'uha ẹ lọ bèèrè lọ́dọ̀ àfọ́ ní usulu tọ́lọ̀ bá àlíkọ́ lábá ti lo la nahiya tó wá tún fi harfun min hurufil mudari'a tí ń ṣe harfu ta àbí yá àbí hamza alifu àbí anaitu nunu yẹn ọwọ́ alóta ń bẹ̀ yẹn ẹ lọ wo iṣẹ́ wo ni ó ṣe yufidu nahi ìtumọ̀ ẹni pé ọlọ́run ọ̀fẹ́ ẹ má dánwò lẹ́yìn la tudayyi'uha ẹ má ra ìtọ́jọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ má tún tẹ̀síwájú ó ní wa hadda hududan ọba àlíkẹ́ ọlá tún fi ààlà ibi tá dé ibi tá ní kọjá abẹ ibi tá gbọ́dọ̀ mọ ọmọ fílẹ̀ ó tún fílẹ̀ ń bẹ̀ fala ta'taduha ẹ ti rí báwọn ọlọ́run ni ẹ má kọjá ẹnu àlà tí mo gbélẹ̀ ṣé ẹ kọjá ẹnu àlà ṣé ẹ má bá wọn ọmọ yahoo ẹ má bá wọn lọ́ọ̀kì kíláìntì ẹ láfọ̀ṣẹ́ lọ ẹ lépè lọ ẹ níbi ẹ bá yá àwọn ọmọ èèyàn jẹ́dé kí ló tó fi jẹ́ pé bí mọ́lúdì ti yín àwọn ọ̀daràn ní máa wà ń bẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ́lúdì tẹ́ǹsẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn ọ̀daràn ní máa wà ń bẹ̀ gbogbo ẹnu mo fi sọ wọ́n gbé chéènì kọ́rùn wọ́n lo gbogbo ẹ̀ góòdù wọ́n ṣe nǹkan èmi ò tún dirun wá èwo ló kọ́ nínú yín fún wọn èwo ní bíire kọ́ bá wọn sọ̀rọ̀ pé kọ́kọ́ tẹ́ ẹ rí kọ́ èmi tó rí pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ wọn ok ibo lẹ ti fẹ́ lọ dìlífò owó yẹn fún Ànábì sallallahu alaihi wasallam ẹ wá ń sọ pé àwọn èèyàn ṣe kí àwọn tẹ́ ń báyé wọn jẹ́ ní tàwálà èmi ní ìsìn àwọn náà ti kadhalika kuntum min qabl famanna Allahu alayya èmi náà ti wà ń rúpò tẹ́lẹ̀ táwọn náà máa lo MC máa lọ wá sí káàkiri ṣèbọ́lọ̀ ń lọ́tàn ìmọ́lẹ̀ mo á sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe ń ṣèrànù yín náà ṣe bẹ́ẹ̀ ẹsẹ̀ lẹ́ńdà kéde èmi ò sọ pé ẹ jẹ́ kèfèrí èmi ò dẹ̀ sọ pé ẹ wọ̀ ná èmi ò lè bọ́rọ̀ tèmi débẹ̀ ìmọ̀ tèmi ò tí ì débẹ̀ àmọ́ ẹsẹ̀ lẹ́ńdà yìí wà murtakibul kabira inda ahli sunnati ẹni tí bá ti ń rọ́lùrú àwọn ẹ̀ṣẹ̀ yìí lọ́dọ̀ àwọn àfáàlù súnnà torí pé lọ́dọ̀ àwọn kàwárìjì kèfèrí làwọn òwúlẹ̀ pè yín sánpọ́nná tẹ́ǹsẹ̀ tọ́lọ́wọ̀n pàṣẹ rẹ̀ àwọn ọ̀gbà pé mùmínì lè jẹ́ áásí wọ́n lẹ́ni tó bá ti lè rọ́lùrú àwọn ẹ̀ṣẹ̀ yìí káfíìrù ni ó di kèfèrí àwọn Mu'tazila wọ́n ní wà fi manzilatin bayna manzilatayn ní pé ń kèfèrí ní pé ní mùmínì àárín méjì ló wà lọ́dọ̀ àwọn alùsúnnà gan ni wọ́n ṣe gbogbo ẹ̀rọ ṣèbí kan náà jáde ní gbogbo alùsúnnà ó ní Boko Haram ni wọ́n ìkan wá ń jáde lẹ́nu jọ́ mẹ́ta yìí àbá Aláàjì Jamiu Adégúnwà torí wòye sáfà lọ́dọ̀ tèmi wọ́n wá ń sọ lẹ́nu jọ́ mẹ́ta yìí pé àwọn alùsúnnà apààyàn ni wọ́n àwọn alùsúnnà ọ̀daràn ni wọ́n gbogbo yín sì dákẹ́ ń bẹ̀ àkínà ń pè ní alùsúnnà síbẹ̀ ni tí ń fira rẹ̀ ti síbi ìsọ̀rọ̀ ànábì ìṣesí ànábì ìrìn ànábì láti lè gbìyànjú pé kọ́lọ́n jẹ́mi náà lè bá síbi náà ń pè ní alùsúnnà ẹ̀dẹ̀ torí étrẹ́ẹ̀dì àbá alágbára omi bẹ́ẹ̀ yẹn àwọn sọ pé ní àwọn alùsúnnà kórìíra àwọn náà kórìíra wọn padà sẹ́kọ̀ ànábì ní kẹ́ kórìíra èèyàn à ń bọ̀ aṣọ́dọ̀ ọgbọ̀n ilẹ̀ ẹ̀kọ̀ kan sẹ̀ǹpẹ́ ìnà lọ challenge Imam Ògbómọ̀ṣọ́ tẹ́ sọ pé mọ́sáàsì Central Mosque Ògbómọ̀ṣọ́ mọ́sáàsì tiyín tẹ́nìkẹ́kan ọ̀gbọ́rí kódà yìí gbókọ rẹ̀ rí ẹ ló tóbi ju ẹ̀sán wọn rán lẹ́sàn bá kiri gbogbo ẹ̀yìn àbá àtẹ̀sẹ̀ mọ́ dìhun ṣe é sọ fún àwọn tí ń dà lúrù ìpẹ́ ẹ dákẹ́ intense yóò dà tẹ́ ẹ bá mọ oríire tí bàbá Imam Ògbómọ̀ṣọ́ ìfẹ́ lò fún gbogbo àfáàlẹ̀ Yorùbá àtọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tá à ń jẹ ìmáàmù àgbààgbà nílẹ̀ Yorùbá ni ẹ kún wọn lọ́wọ́ àmọ́rọ̀ mi kìí ṣe ìyún dọ́là ọlọ́wọ́ ní ànábì ní ọlọ́wọ́ bá ó ti fi ẹnu àlálẹ̀ ẹ má kọjá ẹnu àlà ó di méjì báhùn ẹlẹ́ẹ̀kẹta ó ní wa harrama àṣìyà ọba àlíkẹ́ ọlá tó ti ṣe kí ló ti ṣe àwọn nkẹ́kan léèwọ̀ àwọn tó ṣe léèwọ̀ yẹn ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ débẹ̀ ọwá níbi tí máa fẹ́ lónìí ó ní wa sakata an àṣìyà rahmatan lakum ghayra nisyan ọba àlíkẹ́ ọlá wá dákẹ́ ilẹ̀ ìpéjọ́ tí bàbá yín ti dá tó ti ka hadithi tó ti ka ọ̀rọ̀ yìí nìkan náà ni wọ́n ká àtìgbà náà gbogbo yín ti ń lo èwo ló sí tí àdébẹ̀ rí nu yín wá sọ bí táà ti bá àdífi ń bẹ́nu tàkàríjù ìgbà tí wọ́n ṣe tàkàríjù Riyadus Salihin sẹ́ẹ̀tì ẹ̀ nílé gbogbo aṣọ lẹ́ ń fowó rà fáàrí lásán ìmọ̀ ní ogún àwọn ànábì Ọlọ́run al-ulama'u warathatul anbiya ìmọ̀lájogún lọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run ìmọ̀dà lọ́dọ̀ yín ìmọ̀dàmọ́ gbogbo àwọn tí wọ́n nímọ̀ nù yín gan ìmọ̀ ti ń parẹ́ mọ́ wọn lá
nítorí pé ìfẹ́ sí àwọn bàbá wa ìfẹ́ sí àwọn àfáà wa ó jẹ́ kí mọ̀ ọmọ parẹ́ mọ́ yín la ẹ wá mọ kí lẹ fẹ́ fi ilẹ̀ fáwọn ọmọ yín. jàmáà wa níparí ọ̀rọ̀ mi wasakata an ashiya'a rahmatan lakum ghayra nisyan ọba mi ànábì ní bá wa sọ̀rọ̀ yìí ọlọ́lọ́wọ́ bá lékè ọlá dákẹ́ níbi àwọn nǹkan kọ̀ọ̀kan ó fi sàánú fún wa ní ghayra nisyanin kì í ṣe kó bá mi gbàgbé ẹ wá wo tọ́lọ́wọ́ bá lékè ọlá wá fi sàánú fún wa yìí kí lóò ànábì padà sọ ó ní fala tabhathu anha ànábì ní ẹ má wádìí ẹ má ṣe kí ni jàmáà ẹ má wádìí ẹ wá má wo nǹkan ẹ má wádìí ẹ bi kathrati su'ali nabi pẹ̀lú pé èyàn sọ̀hábà kẹ máa lọ máa béèrè jù lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam khashiyata an yushaddida Allahu alaykum ẹ̀yin fi ń páyà kọ́mọ̀ lọ di pé níta bá béèrè tí ò sí lófin tẹ́lẹ̀ ọba mẹ́wàá sí kí ni yáà ni mo sọ́dọ̀fin ṣèbí lọ́sẹ̀lẹ̀ nígbà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ti sọ fáwọn sọ̀hábà yìí pé inna Allaha farada alaykumul hajja fahujju ó ní Ọlọ́run ti ṣe hajj lílọ lẹ́tọ̀ọ́ fún abáyò ẹ wá máa lọ sí hajj arákùnrin kan wá béèrè pé àkúlù àmín ya Rasulallah àwọn tó bírú àwọn hadisi inú òkè ṣe bí mọ́lì 10 ló sí o mọ́lì ọ̀kan lẹ̀ lẹ́rìí kankan rárá ní ànábì ọ̀rí gbọ́rí gbogbo àwọn tàbí ọ̀gbọ́rí ẹnìkankan ọ̀gbọ́rí àmọ́ torí pé ń bẹ́nu àwọn afáàlù súnà tí wọ́n sì báàkì ẹ̀ díẹ̀ ń jẹ́ káwọ́ lè máa dẹ ọ̀rọ̀ wa díẹ̀ díẹ̀ nígbà tá a ti ní àwọn àfà tí wọ́n sì fi mímọ̀ wó pé tabara àwọn tó yẹ pé ìfẹ́ ànábì ló fẹ́ jẹ́ kí wọ́n gbé ànábì lárugẹ wọ́n dẹ̀ fi kóòdù sí wọ́n dọ̀ bátọ̀ rẹ̀ bí dọ̀wábìtì gbogbo àwọn tí wọ́n fi dọ̀bátọ̀ rẹ̀ ń mú wá sórí live program kan bóyá lọ́la ń bẹ̀ náà èwo lẹ tẹ̀lé ń bẹ̀ ṣùgbọ́n táwa kéré wọ́n kọ lárúbáwá fún ẹnìkan wọ́n kọ yorùbá fẹ́ nìkan iná là pírísẹ́ǹtì nígbà tí wọ́n fi máa ṣe mọ́dì lójú méjèèjì kan èwo lẹ rí ṣe mọ́ àwọn ọmọ oníka hadithi wọn oníka kùránì wọn oní ṣe nǹkan gbogbo àwọn ọ̀dọ́ àfọ́fẹ́ display ládàáda wọn mọ sọ ẹ mọ jó obìnrin àtọkùnrin wọn mọ dìmọ́ra wọn ẹ mọ ṣe nǹkan ẹ̀yin àfa àtọ́lọ́ ní kẹ́ ẹ mọ kí ó ní àwọn súfí ẹ̀yin tọ́lọ́ ní kẹ́ ẹ mọ kí ó ní àwọn tọ̀ríkọ̀ tí nǹkan bá ń lọ báyìí tẹ́ dákẹ́ tẹ́ sòdodo fáwọn èèyàn wallahi ẹ jẹ̀yà ìlàlì kìyàmà madha fa'altum wa antum akhirul umam ọlọ́ni kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkari wa tu'minuna billah walau amana ahlul kitabi lakana khayran lahum dé parí àyà yìí àmọ́ níbi tí mo ń lọ alimahabba in tẹ́ ń pè nífẹ̀ẹ́ gangan ẹ yàárò rẹ̀ sí méjì alimahabba bá ń gbé sí alimahabbatu ìfẹ́rẹ̀ in tẹ́ ń pè nífẹ̀ẹ́ nǹkan méjì tí ń bẹ lábẹ́ ìfẹ́rẹ̀ ẹ bèèrè lọ́dọ̀ gbà fáwọn olórí ayé nǹkan alákọ̀ọ́kọ́ imtithalu awamirihi ẹni tẹ́ ẹ bá sọ pé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run ẹ nífẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam kódà kó ṣe pé innal muhibba liman yuhibbu muti' kó jẹ́ pé ẹni tó ń bá rìn láyé náà ló nífẹ̀ẹ́ ó ní fẹ́ ṣe tí yóò tako ìtẹ́ni yóò fi bínú ṣẹ̀bẹ́ iná láwọn àfáà tẹ́ gbà fún ẹ láwọn olórí tẹ́ ń tẹ̀lé tí pé ẹ mọ̀ pé tẹ́ bá fi lè sọ nǹkan kan tí bàbá bá fi lè gbọ́ bàbá bínú ẹ mọ̀ sọ tí ó hun yín lọ́dọ̀ bàbá kí ló tẹ́ wá ń ṣe tí ó hun yín lọ́dọ̀ Ọlọ́run àtànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá dálì kíyámọ̀ mo tún sun sọ categorically ọba tó ní wa tó dá wa kò lè bi wá léèrè pé kí ló tó fi ṣe mọ́lì láyé torí pé ìdáhùn rẹ̀ simple pé ìwọ Ọlọ́run ọ̀pá wá láṣẹ rẹ̀ ni nígbà tó wá ráhùn yẹn tí ń ṣe ń kọ́ nígbà tí Ànábì sọ pé man ahadatha fi amrina hadha ma laysa minhu fa huwa raddun inú hadithi Irbad bun Sariya Ànábì sọ pé fa inna iyyakum wa muhdathatil umur Ànábì ó kì wá ń lọ gbogbo àwọn tí wọ́n bá ti ń pè ládàdálẹ̀ ẹ má dé díẹ̀ Ànábì sọ bẹ́ẹ̀ fún alójẹ́wẹ́rù máa bà wá Ọlọ́run tó láwọn tó gbé kalẹ̀ àtìdí kankan sí ń bẹ̀ àwọn tó ní àmọ́ débẹ̀ àtún rọ́ọ̀lù níwọ̀n bágbára bí gbésù ṣẹ̀tánì ṣe ń dà wá láàmú ṣàánú Ọlọ́run ó dùn dìfẹ́ǹdì àmọ́ tí wọ́n bá bí wọlé rè pé kí ló dé tó fi ń ṣe tọ́lọ́run ò ṣe lẹ́tọ̀ọ́ kí ló tó fi ń ṣe tánà bí ọ̀pá yín láṣẹ rẹ̀ wà ní ìfẹ́ tá a ní sí náà ní afẹ́ òpé káà náà tún wọ́n máa sọ wọn ìwọ̀n wájú Ọlọ́run á béèrè pé kí náà ń pè nífẹ̀ẹ́ gan alimahabbatu imtithalu awamiri rasul ìtẹ̀lé àṣẹ tí Ànábì pa wá ẹjá bẹ̀ láti bí ìrun àsùnbá ìwọ ní kásùnbá àmọ́ ń jẹ mọ́ nù yín ṣẹ̀bíyàn lọ́rọ̀ yàn ṣẹ̀bíyàn ní aqimus salah ẹgbẹ́rún dó ẹ̀bíyàn ní hafidhu ala salawati was salati al-wusta wa qumu lillahi qanitin so kọ́nkálùkù náà wọ́n mọ́sáàsì rẹ̀ mélòó náà àwọn àfọ́mọ́dì lọ́mọ́ rí ní mọ́sáàsì ní àsìkò àsùnbá lásìkò salatu subhi àsìkò àsùnbá tánàbí sọ pé ní máa le jù fún mùnáfìkì ajẹ́kẹ́ mùnáfìkì lásìyìn mọ́ báwọn kí wá ní ìtumọ̀ ìfẹ́ ọlẹ́ẹ̀kejì wajtinabu nawahihi ìntánàbí bá ní á jìnà sí ìntólólùfẹ́ rẹ̀ bá ní ó jìnà sí ẹ mutí sínà kọjọ́ yín lójú ẹ tún polówó rẹ̀ ń ta gbangba ẹ ń bayé àwọn èèyàn jẹ́ àwọn ọ̀dọ́ ní nǹkankan mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ní àwọn tí wọ́n kọ́ sí ọwọ́ ní ìsìn gbogbo sí ọwọ́ àbọ̀dọ̀ ń bẹ̀ mọ́ ẹ̀yin lẹ́ fi wọ́n lọ́kàn balẹ̀ pé kí wọ́n á gọ́sẹ̀ subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa ant